Òṣèré olókìkí babaláwo Lalude sọ ọ̀rọ̀ jáde lórí ìkéde gbangba bí ó ti rí ìfẹ́ lẹ́ẹ̀kan sí. Òṣèré Nollywood Fatai Adébáyọ̀ tí a mọ̀ sí Lalude ti fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdààmú bí ó ti ní ìmọ̀ràn ní wíwá ìfẹ́ lẹ́ẹ̀kan sí. Òṣèré olókìkí babaláwo ẹni tí ó ní ìyàwó pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ bí ó ṣe kọlu ìdààmú ìgbéyàwó pẹ̀lú ìyàwó rẹ̀ bí ó ti fi ìgbéraga obìnrin tuntun rẹ̀ hàn gbígbé sí ojúwe Instagram rẹ̀. Òṣèré olókìkí sọ pé èyí jẹ́ ìpín tuntun nínú ìgbésí ayé rẹ̀ àti fún àwọn tí ó ní ìwà ìyanilẹ́nu. Ó jẹ́ kí wọ́n mọ̀ pé àjọṣe àárín òun àti ìyàwó òun wà dáadáa. Ó fi kún pé ìgbésí ayé ń ṣẹlẹ̀ àti rọ àwọn ará ìlú láti bọ̀wọ̀ fún èrò àti àwọn ìfẹ́ rẹ̀ láti síwájú ìdáná àwọn àgbàsọ ìbáṣepọ̀. Ògbólógbòó náà lo àkókò àjọ̀dún pẹ̀lú obìnrin tuntun rẹ̀ kúkú ju àwọn ìyàwó rẹ̀ àti àwọn ọmọ wẹ́wẹ́, pínpín àwọn fọ́tò tí wọ́n wọ̀ àti àwọn aṣọ tí ó bámu. Ó ránṣẹ́ sí àwọn èèyàn rẹ̀ Kérésìmesì lọ́pọ̀lọpọ̀. Láti ọ̀dọ̀ ìyàwó mi àti èmi, mo kí gbogbo yín Kérésìmesì aláyọ̀ àti ọdún tuntun tí ó kún fún ẹ̀rín, ìfẹ́ àti àwọn ìrántí tí ó lẹ́wà. Èyí jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ bí oṣù ti kọjá. Ìyàwó rẹ̀ ṣe ayẹyẹ bí ó ti pé ọmọ 60 ọdún. Ó ṣàfihàn ìfẹ́ àìnípẹ̀kun rẹ̀ fún un láti pínpín fọ́tò tí ó wuyì tirẹ̀. Ó tẹ̀síwájú láti ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí akọni àti olùfúniláyọ̀. Láìdé Bákàrè ti wíwá ìfẹ́ ní ọdún yìí tó ti ṣètò láti fún ìgbéyàwó mìíràn pẹ̀lú níní ìgbéyàwó méjì tí ó kùnà. Nígbà mìíràn ó farahàn pé Láìdé ti rí ìfẹ́ lẹ́ẹ̀kan sí lẹ́yìn tí fídíò tí ó nífẹ̀ẹ́ sí ti ara rẹ̀ àti ọkùnrin àdììtú kan tí ó ní òrùka ìgbéyàwó lórí ìka ọkọ̀ tí ó fi hàn pé ó ti níyàwó. Ìyá tí àwọn ọmọ mẹ́ta níkẹyìn ṣe àfihàn rẹ̀ lórí ojúwe Instagram rẹ̀ bí ó ti ń sọ̀rọ̀ nípa ìfẹ́. Àpèjúwe rẹ̀ bí ohun ẹlẹ́wà àti ní ìmọ̀ràn àwọn oníjàgídíjàgan rẹ̀ láti ní ìgboyà lọ fún ìfẹ́. Ìyàlẹ́nu ọ̀pọ̀lọpọ̀ yọ̀ pẹ̀lú ìyá àwọn ọmọ mẹ́ta fún fífún ìgbéyàwó ọdún pẹ̀lú òrùka àdéhùn. Ìràwọ̀ Yorùbá ló ṣe àfihàn òrùka ìgbéyàwó rẹ̀ tó dùn nígbà tó ń kéde fún gbogbo àgbáyé pé òun ti kúrò ní ọjà, nígbà tó ń ṣe àfihàn wípé òun sọ bẹ́ẹ̀ ni sí olólùfẹ́ òun àti pé ó ṣe ìlérí láti pín díẹ̀ sí i nípa àdéhùn ìgbéyàwó. Ọ̀kan nínú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ pín fídíò ìgbèrò láti ìyàlẹ́nu tí mú kẹ́mi tì nípasẹ̀ ìdarí láti ọ̀dọ̀ ọkùnrin rẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ ṣé tí ẹ̀ ń bá wa ká lọ. Ẹ má gbàgbé láti fún fídíò yìí ní ìkáwọ́ èyí tí a mọ̀ sí thumbs up like lórí ìtẹ́pè. Kẹ́ lọ comment section láti lọ sọ àwọn èrò ọkàn yín nípa fídíò yìí. Kẹ́ sì má gbàgbé láti share àwọn fídíò wá sí àwọn olólùfẹ́ yín tí ẹ bá ti ń gbádùn àwọn eré ìtàn ìdárayá tí a mú wá fún yín lọ́lọ́kan-ò-jọ̀kan.